àwọn tó ń sọ pé èyí òṣèré ẹ kì í ran ayé lọ́wọ́ ṣé lóòótọ́ ni. ṣẹ́ẹ̀rì òtítọ́ ńlá ni wàláì òtítọ́ tó jìnnà sí rọ ni they only celebrate tẹ́ bá ṣe pàtó orúkọ tá à ń ṣe sí wọn á kún bí o but tẹ́ bá ní problem tẹ́ bá sọ fún wọn àìmọye àwọn tí mo sọ fún àìmọye àwọn tí mo pè lóòótọ́ mi ìgbéra mi sísà bẹ̀tì ní coded one tí mo sọ fún Bímbọ́ ni mo rí. Bímbọ́ Akínsànyà. Ọlọ́run ò ẹlẹ́dàá mi ò gbogbo ibi tí Bímbọ́ bá dé nílé ayé ẹ̀jẹ̀ kó máa bá rè pàdé o Ọlọ́run gbogbo ìṣòro Bímbọ́ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ nǹkan tó bá dùn Bímbọ́ nínú Ọlọ́run bá mi sọ di ìdùnnú fún gbogbo tó fẹ́ láyè kó bá mi fún Alore TV. Alore TV. Orúkọ mi ni Mrs. Adéyínká Sàlàkọ́ aka Teni Benson. Mo jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré tíátà Tampan. Èmi náà dẹ̀ ni vice chairperson Tampan Yoruba local government. Màmá ó pẹ́ tó ti rí inú eré ó pẹ́ tá a gbọ́ pé gbére jáde gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀. Ibi ńlá lẹ lọ yẹn o bẹ́ẹ̀ mo dúpẹ́ fún Ọlọ́run Elédùmarè lónìí pé Ọlọ́run kà mí yẹ lónìí pé mo wà láyé mo tún wà láyé ara mi wọ́n ní àwọn ìṣòro kan ní ìṣòro yẹn bá mi fíra tó pọ̀ gan-an tí àwọn nǹkan tẹ̀ rò pé mo ti kú ṣùgbọ́n mi ò kú mi ò dẹ̀ fọ́jú inú mi ò fọ́ títa ẹ rí i pé mo rìn wọnú ilé mi mi ò dẹ̀ mú mi dání so ìṣòro yẹn ló fà á mo ṣe àwọn fíìmù kan sílẹ̀ tí mi ti gbé jáde tó ti wà nílẹ̀ báyìí tó yẹ pé lápá Ọlọ́run wà gbé jáde mo mọ àwọn ìgbésẹ̀ tí a mọ̀ pé àlàáfíà ní kókó téèyàn bá lálàáfíà kò sí nǹkan tó máa ṣe ṣùgbọ́n mo dúpẹ́ mi ò síkì sínú ara o kì í ṣe nínú egungun kì í ṣe ní ojú ni. Ojú ni ẹ̀yin náà lè rìn wọlé ẹ̀ lójú ẹ̀ lọ́pàá. wọ́n fẹ́ bá gbọ́ pé ibi owó run sí nìyẹn gbogbo property mo tà á gbogbo nǹkan lọ sí every year ni máa ń lọ sí India bẹ́ẹ̀ ṣe rí mi bí mo ṣe wà yìí by God grace on the feet mo lọ sí India every year ni máa ń lọ fún ojú yẹn. Ìyá wa ojú látara bóyá ìṣẹ́kéré àbí ìgbàgbọ́ wa ni pé wọ́n lè tà lọ́fà náà sọ́fà ní ṣé spiritual ni àbọ̀ lọ́kọ̀ mú wá bẹ́ẹ̀. Àkọ́kọ́ ṣe rí ìgbà kan nígbà ìmọ̀ mo máa ń sọ wípé bóyá ayé ń ṣe mí àbí wọ́n ń ta mí lọ́fà ṣùgbọ́n nísìnyí ìgbà tí mo ti gba Jésù sínú ayé mi tí mo ti mọ Ọlọ́run mo mọ̀ wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí ẹ̀dá nílé ayé Ọlọ́run mọ̀ sí. Ọlọ́run ni. Ọlọ́run mọ̀ sí. Tí Ọlọ́run ò bá fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ àkọsílẹ̀ kò dẹ̀ ní tàsí lóòótọ́ ni mo lọ sí location mo dẹ̀ lọ ṣe fíìmù afọ́jú ọ̀sẹ̀ kẹta tí mo ṣe fíìmù afọ́jú yẹn òun lójú bẹ̀ sí níbi. Ẹ lọ sí location. Mo lọ sí location. Ẹ lọ ṣe fíìmù afọ́jú. Bẹ́ẹ̀ni. Ẹ wá darí dé. John ló ní iṣẹ́. Ẹ̀yin kọ́ ti ẹ̀ lẹ́ní. Ọkọ ni ọ̀sẹ̀ kẹta tó owó tí ń ṣe mí tipẹ́tipẹ́ after yẹn mo bẹ̀ sí ní bátù ẹ̀ ìgbà tó pẹ́ mo tún ní accident ọjọ́ yẹn wọ́n ṣe producers guild ní ibùdó so èmi ni mo drive bí mo ṣe ń lọ mo accident so ìmọ̀ wípé accident yẹn ó ti affect me I don't know so mo tún ṣàwọn ṣe ní Nàìjíríà bí mo ṣe ní Nàìjíríà bí mo ṣe ní Nàìjíríà bí after yẹn kó tún pẹ́ dẹ̀ mo tún ní domestic accident again gas gbogbo ẹ̀ ṣáà rọ̀ pọ̀ gbogbo ẹ̀ ṣáà ń gbéra wọn so mo ti ṣe series of operation here so ìgbà tán fẹ́ ṣe the last one ni doctor wa sọ fún mi pé it's a 50-50 chance and that time mi màá kọ̀ rí pé fígò mi rẹ́ nìsín so by the time tí mo wá dé India náà wá sọ fún mi wípé glass ó wà nínú ojú mi. Ṣé ń gba accident ní ìgò ń wọ ojú náà báwo? Nígbà accident àṣẹ ò ti wọnú ojú. Lẹ́yìn ò mọ̀. Lọ èmi ò mọ̀ ojú dẹ̀ ti ń dìkè ojú ẹ̀ ti ń dìkè. Dókítà ẹ̀ wá ń bè lọ́ọ̀ mi pé ẹ̀sìn wo ni mò ń sìn mo ní ló ṣẹlẹ̀ mo wá sọ fún un kò yẹ kó ríran mo ní wáyé ó ní torí nǹkan tí ó wà ń bẹ̀ yẹn pé àkọ́kọ́ pé ó yẹ kó ti di ojú ọ̀tá mi ti di ó ti ní kánsà mo ní wáyé ó ní because àwọn máa try ni wọ́n wá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run sọ pé ìwọ Ọlọ́run tó bá
bá yẹ pé mo ṣe bí fún ènìyàn láyé mi láti ìgbà tí mo ti dé láyé mi tí mo mọ̀ tó yàtọ̀ sí tí bá bá tèèyàn tó má dé oṣooṣù fi yẹ ẹ̀jẹ̀ mi ṣùgbọ́n tó yẹ pé tí bá rẹ̀ ní títí ẹ̀ kù díẹ̀ káàtó tí máa ń sáré tí máa ní ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí Ọlọ́run má jẹ́ fọ́jú má jẹ́ káyé yọ̀ mí so a ṣe operation yẹn gbà tí mo ṣe operation yẹn ó wà successful mo ríran ọ̀rọ̀ pọ̀ o ọ̀rọ̀ pọ̀ on my way coming back wọ́n mú mi lábúdá nínú plane wọ́n lo oògùn tí dókítà fún mi dókítà ló fún mi so nígbà yẹn mo wọ 8 year day airline so bí mo ṣe yẹ àwọn ká máa connect ní Dubai mọ́ kínní wọ́n bá fún oògùn yẹn oògùn ẹ̀dẹ̀ wà ní báàgì mi mo sọ oògùn ìbọn gbogbo tí mo gbọ́ mo gbọ́ o wọ́n mú mi lọ sínú prison I spent 3 months in jail wọ́n tó gbọ́rọ̀ mi rárá wọn ò dẹ̀ jẹ́ kí n gbogbo mi. ẹ̀sùn wo ló fi kàn yín. wọ́n ní oògùn mi tí mo ní pé oògùn pain ni pé pain yẹn kó ní ó hard wọ́n ní. ó ní oògùn olóró díẹ̀ nínú. ó ní little content bó ṣe sọ pé ó ní little content of tramadol I don't know àwọn fámìlì mi wọ́n kéde tó rí fámìlì lásán mo ti fẹ́ lóṣù kan mo ti ń dákú lójoojúmọ́ wọn ò jẹ́ kí n lò ó after tí mo rí àwọn fámìlì mi pè wọ́n wá send sí India wọ́n send sí India send nǹkan sí wọn India send fast pé àwọn làwọn fún mi lóògùn ṣe bí fáìlì wà lọ́wọ́ ẹ̀ rí series of operations because the operation yẹn Australia yẹn is 4 different surgeries ni mo ṣe tó fi ẹ̀ ṣé wọn ò rí ni pé ẹni tó kì í gbé ní India ń lọ sí Nigeria for pain and this and that wọ́n rí o wọ́n dẹ̀ pretend káwọn rí kinní yẹn ṣùgbọ́n ibẹ̀ lọ́lọ́run ti pè. nígbà tí ìdààmú dé. ibẹ̀ lọ́lọ́run ti pè ẹni tó bá lówó lọ́wọ́ gbogbo ẹni tó lówó ní ayé ìwọ̀n ọmọ lọ́hùn all the millionaires billionaires trillionaires fún ọmọ kíni fún ọmọ lọ́hùn kéèyàn bá lówó kò ní mọ Ọlọ́run kéèyàn bá níṣòro kò ní mọ Ọlọ́run ṣùgbọ́n ìgbà tí mo dé ibẹ̀ yẹn sà tí mo dé inú ẹ̀wọ̀n yẹn tó ń fún mi láṣọ ẹ̀wọ̀n báyìí láìṣẹ̀ tí wọ́n ń treat Nàìjíríà gan Nàìjíríà wọ́n máa nà every Friday àná wọ́n máa nà wọ́n báyìí wọ́n máa fi Quran sọ́wọ́ tó máa fi jábọ́ ibẹ̀ ni mo ti mọ̀ wípé Ọlọ́run mo wá fira mi sí àwẹ̀ mo wá ń gbà tó pẹ́ ní ìfẹ́ ọlọ́wọ́ Ọlọ́run gbogbo kò máa ń dúpẹ́ torí gbogbo àwọn nǹkan tí mò ń rí lójú àlá lójú ayé lójú gbogbo ẹ̀ ìgbà máa kọjú kọ báyìí nǹkan ẹ̀ máa kọ wá ni tó bá jẹ́ pé mo wà nínú ayé ni mi ní kàkún nǹkan mi ní kàkún ṣùgbọ́n ìgbà tí Ọlọ́run wá pè mí yẹn tí mo bẹ̀ sí ní ṣe ẹlòmíì níbẹ̀ máa bá sọ̀rọ̀ máa ṣe prayer fún ẹlòmíì tó ti wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ti dẹ́jọ́ pẹ́pẹ́pẹ́ wọn release ẹ̀ máa pé gbogbo àwọn Nàìjíríà tó wà ń bẹ̀ wọ́n ní ẹ jẹ́ ká ṣe prayer wọ́n ní ẹ jẹ́ ṣe prayer fún lágbájá kán lè release ẹ̀ má dẹ̀ release ẹ̀ mo wá tira mi sí àwẹ̀ gidigidi gan ni ọjọ́ October mi ní gbàgbé tẹ́ bá wo inú Facebook mi every 2nd of October láyé yìí máa ń celebrate ẹ̀ torí mo sọ fọ́lọ́run pé April 4th ni mí but ẹjọ́ tí n bá kúrò mi tó bá dá mi láre màá máa celebrate ọjọ́ yẹn as my 2nd birthday pé ẹ tún mi bí ojú mi kù gbogbo ẹni tó ràn mí lọ́wọ́ wọ́n gbé mi lọ sí hospital doctor sọ fún wọn wípé mo ní nǹkan báyìí pé mo ṣe operation mo ṣe wọn gbà ṣe mọ̀ pé bí níbí báyìí dáhùn kóòtù wọn bí wọ́n ṣe máa ń pa àwọn tó máa ń dúró kóòtù bíi ní kóòtù tó máa ń pe case. ṣé àwọn prosecutors. wọ́n gbé fáìlì fún wọn wọ́n ní she is not sick she don't have any problem ẹ wà àtakò ẹgbà tí mo láì mọ̀ yín rí tẹ́lẹ̀. wọn mọ̀ mi rí àtakò yẹn pọ̀ ju mi rí irú ẹ̀ rí wọn fẹ́ rí mi even nínú ọgbà ẹ̀wọ̀n yẹn àwọn warders they don't want to see me mi rí irú ẹ̀ rí ṣùgbọ́n ọjọ́ tọ́lọ́ máa ṣe ìyanu yìí mo gbà àwẹ̀ ni wọ́n wá ní kí n break mo tẹ̀ ti gbàgbé ṣé àwọn kéèyàn gbàgbé mi break ṣé lómi sàn gbé dání pé kí n fi break báyìí mo wá ń gbàdúrà sí mi nǹkan tí mo mọ̀ mọ́ nìyẹn ìgbà tí màá lajú báyìí hospital ni mo wà bí mo ṣe lajú sí hospital báyìí mo kàn rí pé wọ́n di ẹsẹ̀ mi mọ́ bed wọ́n wá lajú bí mo ṣe lajú báyìí mo kàn rí dókítà yẹn mo wá rí kọ́ ọkùnrin dúdú kéde yóò ṣara wọn nígbà ní please sir can you help me please can you help me pé mi ò ṣẹ̀
ó ní kí ló mọ́ wá bẹ̀ sí ní sọ̀rọ̀ fìtìfìtì torí àwọn ará wọn náà wà lẹ́gbẹ̀gbẹ̀ wọ́n á sọ̀rọ̀ fún pé wọ́n sọ pé nǹkan tí mo ní kó ní contest of tramadol mi ò dẹ̀ ń lo tramadol wọ́n dẹ̀ tún gbẹ̀gùn mi wọ́n rí drug wọ́n ṣe kíní kan wọ́n á bẹ̀ sí níbẹ̀ ìyẹn ní no every country has its own kíní kan every country ló ní rules and regulations I can't do anything ló bá ní kán gbé mi wọ́n bá gbé mi lọ bí wọ́n ti nu máṣíìnì wọ́n gbé mi sí máṣíìnì náà wọ́n gbogbo ẹ̀yà ara mi ò ní kankan máa yẹn ṣe wà kọ tramadol pé máa yẹn dókítà yẹn gbọ̀ngàn ó ṣe wà kọ tramadol gbọ̀ngàn sínú ògùn mi kẹmọ bíi tí wọ́n wíkẹ́ẹ̀dì dé máa sọ fún gbogbo àwọn Nàìjíríà pé they should be careful about Abu Dhabi. Abu Dhabi. Yes, they should be careful about Abu Dhabi. ṣé mọ̀ pé wọ́n gbé mi lọ wọn ò rí kankan ní ara mi o ṣé mọ̀ pé ìgbà tán kọ́ fún mi tán lọ́pàá tán tún gbé mi tán discharge mi tán gbé mi sínú kínní tán Black Maria tó fi gbé mi wọ́n wá ń ṣòfófó ìmọ̀ nǹkan tó ń sọ èdè náà sọ bẹ́ẹ̀ tọ́mọ̀ kan wà ń bẹ̀ Fatum ní kíbi tí Fatum bá wọ Ọlọ́run kó bá mi ṣeré fún ọmọ tọ́kì yàrá ẹ̀ nìyẹn wọ́n wá sọ pé tán bá fún mi lóògùn yẹn wọ́n ní fún mi lọ́wọ́ wọ́n á ní kí n gbómi wá wọ́n wá gbómi wá wọ́n á ní kí n lanu mi máa lanu mi wọ́n á fi sí màá wá lò tí n bá wá lò yẹn mi ìwà ní gẹ̀ẹ́tì ara mi máa ṣọ̀dẹ̀ ìfẹ́ tí n bá lọ tọ́lẹ̀tì mi nímọ̀ pé mo ń tọ̀ wọ́n á kọ́ ọmọ yẹn pé kí ni oògùn tó ń fún mi gbogbo yẹn ń gbà sọ́wọ́ wọn fẹ́ mi ní ẹ bá lòun á bá mi trace ní ẹ bá ṣe yẹn bá ní mọ́ mi they are giving you tramadol you have to use it in the court bí mo ṣe wá ẹni tó lè mọ kéwù kọ nìyẹn bá ní kọ́ bá mi kọ́ wọ́n bá kọ́ kéwù yẹn fún mi ìgbà tí mo dé court ọjọ́ ẹ̀ náà fẹ́ dájọ́ àṣẹ káàdì tán fún mi wọ́n ti kọ 25 years in prison. Èmi ò mọ̀ ṣe mọ̀ pé mi ò mọ̀ pé nǹkan tí ẹ̀sùn mi wọ̀ tì ní 25 years in prison èmi ò dẹ̀ mọ̀ so bí mo ṣe wá dé kóòtù yẹn mo ti wá kọ̀wé yẹn mo ti mú dání kẹ́ wá wo ṣe Ọlọ́run tá a bá ń lọ wọn jẹ́ ká wọ pátá o no bra no pint ṣẹ́rí aṣọ wọn tó máa fún wa yẹn gbẹgẹdẹ báyìí òun lẹ máa wọ̀ tẹ́ bá wá dé wọ́n wá ní kàn fẹ̀ dí yín wọ́n á wò kàn fẹ̀ dí yín wọ́n á máa wò dí yín àwọn ọmọ gẹ̀ẹ́sì àwọn wọ́dàs tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n máa ṣe rádàdà wọ́n máa gbọ́yàn yín sókè wọ́n máa tẹ̀ dí wọ́n máa ṣe. ní Abu Dhabi. bẹ́ẹ̀ ni mo sọ fún yín bẹ́ẹ̀ ni àtiwá jíde prison ṣe rí ìgbà tí mo wá ń lọ yẹn gbogbo wọn ti lọ èmi dẹ̀ ń ṣe prayer kí máa ṣe bọ́ọ̀tà ọmọ Nàìjíríà kan bá ní mummy are you not going to court mo náà I'm going they are going already ṣe rí òkè kẹrin mo wà irin ńláńlá ni ṣe mọ̀ pé gbogbo orin yẹn dẹ̀ sílẹ̀ mo wá ń sá lọ bó ṣe fẹ́ mú fún máa pariwo pa mí ẹ̀ bó ṣe mú mi wọ́n ti ẹ̀rọ ti bèrè pé tó tán bá rí lẹ́tà yìí lọ́ọ̀ mi wọ́n á fàyà àwa dé court ọmọ yẹn dẹ̀ ti kọ́ mi pé ọjọ́ tí bá máa dá ẹ̀wọ̀n 5 years wá sílẹ̀ pé wọ́n á wọ black and white tó bá máa dá ẹ̀wọ̀n 5 years tó maybe 15 years 25 years 20 years pé wọ́n máa wọ black and yellow ṣùgbọ́n ọjọ́ tó bá máa dá ẹ̀wọ̀n bíi gbére wọ́n pààyàn wá wọ black and red àwa dé court bí kí ni máa ṣe wọlé báyìí ó wọ black and yellow ẹ̀rù bá bà mí ẹ̀mí ẹ̀ ti sọ wọn pé dára ẹ̀ ń ṣojú ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀sẹ̀ ṣé ẹ bọ́n ṣe wọlé báyìí tán pé màkàmá court wọ́n bá dìde wọ́n bá bẹ̀ sí ní pé wọ́n 10 years 30 years ṣé ẹ bọ́n ṣe pé sálápọ̀ mọ́ ní bàbá don't talk wọ́n gbòòrò àwọn báyìí pé ká lélẹ́yìí wọ́n wá ń sá lọ síbi adájọ́ yẹn wà meanwhile ẹni tó ń jẹ́jọ́ kò gbọdọ̀ gun stẹ́ẹ̀pù lọ bá wọn ṣàmọ̀ pé mi ò mọ̀ kankan mo gun stẹ́ẹ̀pù lọ ọlọ́pàá dé wọ́n tún mú mi bàbá yẹn ní kan fi mí lẹ̀ bàbá yẹn wá ń sọ pé kí ló ṣẹlẹ̀ wọ́n á fún wọn lẹ́tà pé kán wo lẹ́tà yìí wọ́n á wo lẹ́tà yẹn ẹnìkan wá ka lẹ́tà yẹn ṣẹ́rí first day tí wọ́n ti mú mi ọ̀rọ̀ tí mo sọ ń bẹ̀ wọ́n ló wà ní lẹ́tà gbà tí mi bá rọ̀ nọ́mbà ní go back we will receipt for your judgement ní bá padà jókòó wọ́n bá parí kóòtù gbogbo wọn dìde ní kóòtù kiri wá bá a pé ká máa lọ pé wọn ò padà wá mọ́ la bá lọ sàlẹ̀ nú ọ́fíìsì máa yẹn ló ti dá ẹjọ́ mi kì í ṣe nú kóòtù
ṣẹ́rí ó ní kọ́ lọ pé wọ́n wá ṣẹ́rí ìgbà tó ń pe gbogbo àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n wá wọ́n dà lè àwọn ga gidigidi pẹ̀lú ti bà mí pẹ̀lú pé àbí wọ́n máa ní kọ́ pa mí ni bí má yẹn ṣe ní bó ṣe wù mí báyìí tí mo débẹ̀ báyìí mo ti ń gbọ̀n gbogbo ara mi dẹ̀ ń gbọ̀n báyìí ó ní kọ́ mú mi kúrò wá mú mi kúrò wájú máa mú mi sínú yàrá kó bó ṣe wá bá mi pé we check everything we prove innocent go back to your country just like that. No compensation, nothing. Ṣé ẹ jẹ́ wá sọ kíní kan fún yín ambassador wa àbúrò tó wà ní Dubai ó rìn àrìnfẹ́ kú sọ́dọ̀ ambassador dẹ̀ ń parọ́ fún wọn wípé òun pọ̀ ń bẹ̀ òun máa rán secretary òun wá ambassador ò yọjú láti for that 3 months kò sí ambassador Nàìjíríà tó yọjú and every Wednesdays ni àwọn ambassador ìlú tó kù náà máa wá tó máa bèèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ pé báwọn ṣe ń tì sí wọ́n tì sí àwọn Nàìjíríà badly àwọn ọkùnrin wọn níbẹ̀ àwọn ọ̀dà wọn máa nà wọ́n dákú wọ́n máa gbá wọn lójú. ní orílẹ̀-èdè wo. bẹ́ẹ̀ Abu Dhabi náà pé capital Dubai capital UAE ni. mọ wa gbó ìrìn tẹ́ ẹ̀ rìn. bẹ́ẹ̀ ni. ẹ̀kọ́ wo ló kọ yín. ó máa dá fún yín. ṣé rí tí Ọlọ́run bá pèèyàn tọ́lọ́run bá pè é kó o takú kó o fẹ́ ṣe tọ́lọ́run akọ́kọ́ gbọ́nà kan. ẹlẹ́ẹ̀kejì ó wá kọ́ mi wípé kò sí ẹnìkan ṣoṣo láyé yìí tó lè ṣe àfi Ọlọ́run ọba. ó kọ́ mi pé kéèyàn má ṣe ìkà tó yẹ pé mo ní ìkà lọ́wọ́ mi ò ní survive tẹ́ pé mo ní iṣẹ́ ibi lọ́wọ́ mi ò ní survive ó pọ̀ wọ́n ṣe ojú yẹn padà ìgbà tí máa dé first total ọmọ 18 years ọjọ́ tó fẹ́ gba award the best student ní Mayflower she died. I cry ojú yìí tó padà wọ́n á lọ bí operation yìí ṣe fail ní bó ṣe wá di pé every year treatment last year kọ́ tí ojú mi rí I sold my house my land my motor my ta gbogbo nǹkan ìní mi wọ́n á bẹ̀ sí ní tọrọ bára but ṣe mọ̀ pé celestial ni mi tí bá dé bí ìgbà wọn ni má gbéra ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì. wọ́n kìlọ̀ fún yín. wọ́n kìlọ̀ fún má gbéra ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì. ṣẹ́rí kó dẹ́lì ni wọ́n á lọ wọ́n wá bẹ̀ sí ní lọ sí àjọ àwọn ìjọba ló wá kọ lẹ́tà lọ ní ìrìnà lọ́wọ́ wọn ọ̀dà mi lóhùn màmá Esther Ajayi wọ́n lọ sí church tó jẹ́ church wa tó jẹ́ kó lórí church wa ní Kétu wọ́n kọ lẹ́tà sílẹ̀ pé kán bá mi mú fún wọn. nísẹ̀lẹ̀ Kétu. ní bẹ́ẹ̀ ni Kétu kò sí ní orí kankan tí bá pè wọ́n lè gbé fún ní orí ẹnì kankan wọ́n á forúkọ ẹbọ ẹni náà láṣìírí nínú àwọn ní tíátà yìí ó láti máa sọ fún wọn wípé tẹ bá ran Teni Benson ẹ tó bá ran Teni Benson ó máa rí kó máa gbé ogun. a gbé ogun. tẹ́ni tó bá ti ràn lọ́wọ́. ṣé wọ́n rí ẹni tó gun ń jàǹgbà yẹn ni. bẹ́ẹ̀ ni títorí pé mo ké bá wọn pé kẹ́ ràn mí lọ́wọ́ níbo lẹ mọ̀ ẹni tí mo fojú jọ tí mo rí bí ìyá tí mo fojú jọ. àwọn tí wọ́n sọ pé èyàn òṣèré tíátà ìyá wa àwọn tí wọ́n sọ pé èyàn òṣèré ẹ kì í ran ayé lọ́wọ́ ṣé lóòótọ́ ni. ṣẹ́ẹ̀rì òtítọ́ ńlá ni wàláì òtítọ́ tó jìnnà sí rọ ni they only celebrate tẹ bá ṣe pàtó orúkọ tá à ń ṣe sí wọn á kún bí o but tẹ bá ní problem tẹ bá sọ fún wọn àìmọye àwọn tí mo sọ fún àìmọye àwọn tí mo pè lóòótọ́ mi ìgbéra mi sàbẹ̀tì ní coded gun tí mo sọ fún Bímbọ́ ni mo rí. Bímbọ́ Akínsànyà. Ọlọ́run ò ẹlẹ́dàá mi ò gbogbo ibi tí Bímbọ́ bá dé nílé ayé ẹ̀jẹ̀ kó máa bá rè pàdé o Ọlọ́run gbogbo òkè ìṣòro Bímbọ́ bá mi sọ di pẹ̀tẹ́lẹ̀ nǹkan tó bá ń dùn Bímbọ́ nínú Ọlọ́run bá mi sọ di ìdùnnú fún gbogbo tó fẹ́ láyè kó bá mi fún the only person nínú gbogbo àwọn tí mò ń kàn. Onìkan ló dúró. Òun ni Bímbọ́ ni á pè mí àjọ máa kékeré ni àsìkò ni màámi bọ́lá bá òun ló bá mi lọ òun ló bá mi káàkiri òun ló bá mi bá ìyàwó fáìsì deputy governor. ìyàwó deputy governor. Amsat Dr. Amsat. Amsat. Tèkó. Ó fún mi lówó. Tògùn kọ arógùn kọ. Tí kinní governor gangan ìyàwó ẹ̀ wọ́n fún mi lówó. True ní Bímbọ́. ìyàwó Sanwó-Olú. True Bímbọ́ ni o. True Bímbọ́ ni o. Ó fún mi lówó and one other man lọ́gànbọ̀. True Bímbọ́ ni tí mo ti rówó True Bímbọ́ gbogbo ètò gba àwọn ọmọ mi ni o. ìyá wa kí ni condition yín lè ní. ṣé bébí ilẹ̀ ń wò yìí. ojú rí na kedere. àbí mo rí ẹsẹ̀ rìn dáadáa. tẹ́tí ẹ̀ rántí mi láti bí ọdún mẹ́wàá láti rà gbẹ̀yìn. bẹ́ẹ̀ni gbàsẹ́rẹ́ mi náà wọ̀ pé ọmọ mi rè. látijọ́ ìṣe mi rè
ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ṣáájú ìdààmú àti wàhálà yìí fíìmù èlé ti ṣe. láàrin ìdààmú yẹn báwo mo ṣe fẹ́ ṣe fíìmù nígbà tí mo ń wówó. ẹ̀dá ṣáájú ìdààmú yẹn tó dé. fíìmù èlé ti ṣe ń gbà yẹn táwọn èèyàn fi mọ̀ yín dáadáa. ara ní Teni Benson ó yá akẹ́bẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. mo ti ṣe fíìmù kan tó dé tẹ́lẹ̀. mo náà rẹ̀ ní ẹ̀ máa kà. mo ṣe eré ayọ̀ mi tèmi dire àkàlàmàgbò àpèkẹ́ olóríṣà mo ti ṣe Teni Benson wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ lọ tí mo ti ṣe. tó ìṣolúwa wa ń kọ́ ìṣolúwa. bẹ́ẹ̀ ni ìyẹn náà wà ń bẹ̀ ìyẹn náà wà ń bẹ̀ ẹ bá mi rántí ẹ̀ kọ̀ọ̀kan wà ń bẹ̀ dẹni ètò wà lórí YouTube sí ìyẹn náà wà ń bẹ̀ ìjẹkújẹ ìyẹn wà ń bẹ̀ so mo fi sórí mo ní YouTube tí mo ra fi sí. ẹ dárúkọ ṣe gan ni Datop TV. Datop TV. bẹ́ẹ̀ ni Datop TV. ṣé o tiẹ̀ wá níṣẹ́ tẹ́ ń pọ̀pọ̀ wáyé. bẹ́ẹ̀ ni mo ní sórí mo fẹ́ ṣe sórí ṣe sórí mi ṣe sórí tó sórí ẹ jọ tó rọ́nà tó bá fi ṣe sórí pé èèyàn ní nǹkan tó báyìí ṣé wọn ò ní sọ pé irọ́ ni pé àròsọ ni ìwà máa ná every year 10.5 million. láti tọ́jú ojú. every year nǹkan tó ń pọ̀ sí yẹn. tó onímọ̀ ọ̀nà ìmí lágbára Ọlọ́run ìyá wa a máa rí bá ó dàbọ̀.